Agua men sana mene government men agua owo ni merie yowa me iwe no bi omo me o ya bi omo sana e ma gwa we no wa ale ke mo do how wan ke o give ma me bere we how give I be ma ko me bi ni ware wa na e ki ajo le gbe ko a mi we ma ta o no we emi ni me ho bo na ona I ma ta gbe kele oko do tawe weli won I would less of more ba be ye ko na be do ga lo gun egwu ni de kini ata we mo wa ma we to tai gwa gele la so mo me you gwa kwe ko na be odo nda tu kwa lo mogu ah okay babe I did it on purpose on purpose e wa we o give babe e de we on purpose e bi ya wa ba lo me the purpose no do that did it on purpose okay babe the day me no ma agua sieve no va mi bebe ni mevi sena ina ive aeve ke ni wa be na ya agua no anya ta no no e agua kiu no poke e mu ja o ta ko ta ri ana ma ye ma wati ye we I ma ze de we ku nu na to yeva kiu agua me no va mi we mevi ahe bis na tie moto ive ahe Mercedes Benz not ye cap. Even do I go when you are men with agua no agua you only men. Your baby vacuum agua. Boy can moto can Mercedes can upper can more than no less. I already did one of my baby. Oh, how about your boy? And you know, young wireless here, every gonna be a good Tony. Men not when no pony marry you are in men will go young. Ina we no bi Omokhuo me ona ya bi Omokhuo ani menu sana erere mene committee ofo ya wasie ya gbe ni dem no dem oku no abi Omokhuo no ma dem no bad me ba abi Omokhuo no ma ha gbe Omokhuo hi jago Omokhuo e ko waye won Omokhuo igawo e mi ahun oyo na pe ma be ba tere ugoto ope ogwo me no je ope ajo we tama won ya anye wo wuwe we agwa lo Omokhuo anye wo wuwe le dagbe me na ni mo usana erero ba usana ga ewu egwa lo Omokhuo ayi bi Omokhuo Omokhuo Ori me Omokhuo ori fese ori fago ya fefe na yina o are ya o wa ya fefe na bodo beju Omokhuo ri bolo Omokhuo do afera riye nra o wi gemi o yigwe no go no pa agari ewe bu e on do fe yigwe o yigwe e atene aga ballo me o yigwe ni bete mi fi wa ina o yaga e o ye do fe o ife kwera fe kweri o ki me na do bi Omokhuo ani me agwa fi e do le gbe lawo wa utala fone me sana utala fone e o yigwe edi na bi no pa edi na di moto e o yu wele so mo ba be fa Omokhuo ela ya me hamu wesi ipe aya fefe na ri mi e ma ko na ri na bi evere na e ari mewu na ni ari ye fo wan na ya ri mi ale lewo fo wan na e je ki fo wan na so pa Omokhuo awekin no mo ba me no we lese akeke fo wan na boya ke gbe he emi oni tama won se me oku ewu o Omokhuo na mi na ibabo eyin ari Asiga kiri abi ai asiga na to ba mo ma imaleru na to ba mo e o utevo ye gbere oyi ba kwa e ari ki asiga de no be asiga wo bi e ki pe e asiga
Is a gafo. Then no ask the gabon. Omokhuo working. And I am a freckle, where I go, They're going to fugu one. Amen. I be a gift, we are not even a give, but okay, can you understand it? Understand them looking. We never we be a gift. Here is service day. That's all. Yeah, you will not. They know service. They know service. Imagine only what we have video. Maybe no young some work away. I could not be a way Omokhuo. And not be a monk. Yeah, communion. Sigana Muffa. I'm not your telling it. You don't wear Sigana. No. It's gonna matter. I said, I said, they get working. I said, they get working. Yeah. As I want your boy. If we know only meals, you know what I mean about? you know only me, my way I wear me only me, you only hear Katie with the apple. Who do you so don't go on? Them will be that beer. I'm on my boat, okay, family beer. Who do you so don't go on? What about what? What about what? Where's any year? Who might go in man? Like a thing. Who go the apple with Banny? More than every native when we are where we were. Where you may up where we were. Mammy, gave me that he had a nice thing. Sarah, there, you may hear well now. Omokhuo the one we were on a menau in singer. Omokhuo will be a many long I do female. A good house who will be a nice melody who will have lawyer. And now waiting, yet, Tanny. And my last name, my maker. He said, yeah. Somebody, wherever coming. You cannot bow for Wallaway. Whammy, My near. yeah, when you don't agree. Who will only every Bama will be what is it? Nana, I'm going to let you get May I make a way to win? Only my good work of one woman. You know, bitter era, way equally, Busana, Yana, Okonoda be Ogbena. Gaffy game, Nafi, Billy Bob, then poor job because of Pula, you will also. That 40 card, you know, take 40 card, I said, we'll get them with
Degi baba wo ga me mu ale mo ika wa uwe. Iye ma uke agbalaka. Uwa ni meru ke agbalaka na wo ki me uwa fido. Bobo ka me bie. Iye wa de ari me. Ese do ale ga ko. E kon ma ko ko te me. O so prezo. Ba uwe na ya ga wa e da. O ga ma. Ima wa e wa na wo wa do si o na wa e ma. It's a good project for me. Me our project fail. My project is a project project for life. Even do I enjoy? Do I do I have a motto? Saba lokoke project imena gba mewo egi asewo sori ame project wa egi oyiri ame project for life me man project imeni ni mega egi awuna salubu age gba me project a project igalele agalele project arigode o project for life. Start working for me. Agato, Arabo, Nari, you are, you ya yo. Agato agmo, agakbe agmo, arobo kunari yuwa, ya yo, ya. Give away. Sana. Do owe na we wa. Oya na ro. Aragbare se do gbe ya ye. Ewe o. Give away. O pe yeye kenu wuyo. We mi wan ni. Be de kede ipo de to ara ya o chai we wo be we. Eje ma gbo na wa ye. Radio. Nasa do. Wọ́n gba rẹ̀ ọ̀sàrí lẹ̀. Ìyàwó èkúrú kìnìún do boy. Ọmọ mú wẹ̀rìrì máa gbẹ́gun wẹ̀. Ìmẹ̀gún wẹ̀ rọ̀mọ́. Wọ́n lẹ́yìn mi ìwìwà ẹnu gbànú àrí àgbọ̀nsẹ̀. Ìmẹ̀gún wẹ̀ gbá rọ̀mọ́ tẹ̀kẹ̀ kíríníkìrì. Àdéhùn mọ́mí ọ̀mà sẹ́mọ́ náà ná. Náà àgbẹ̀ gbà rúrẹ́rú kéèké kíríníkìrì. Umuari ekeni anagba oromo nevera weye. Unye yi ekwe vera weso. Odokwe wa keke. Wa enya evera. Muge awujo. Emi wachana. Oh, era mi. What I mean? Oh, wa nyunu gbagba kan emi lajan wuwe. Oh, good or bad. Wo biamona. Mom biore. Oh, what na tuwe. Do na we no momo na ba ko ari e clinic. Ah, we no tie. O se me e we mo o. We wo ego egun ani. Wa o ya. No ma no. E me wonu a. E ko amu me be ataba we. Omo we bia me no na wu. Ah, ere ago mo si we. Ah, oh, ada ko lo gbe. Ere ago mo yo mo na wu, omo we bia we mu aye fa ni show me agba we Vie. me ni ataba ye. We ni na mo se masefu. We be oga we ra siga. Ara na so afie. Wa se wa o ya ha mera mi yu e. We ri ga e. Wa le mi wi wa. Ara wa bera wa bi yu a. Oruwa na yoko nu. E we ro bia me na sana. Ah, e ko we mu me. Emi o pa nu ugwa lo ni a. Wa tu lemu ni bia pa ma na se.
Igo no igu e wasa. Wa ari asikito na nagba owo meme. Ku yari olode. Be ore ima ye tukun. Oru e mudia. Dere o masati ko moje. Kiye ko mo keko. Iwe ni agbari e asikito a kiniki no ma wuti e. Uwe wusati gwegba ogo mo wa ina pie. Boy na te gbe mo ko na e. Huh? Mo yare no mo ko no wo mo na ga be garu popa. Mo so e. Mama so e. La da teme. E ko e mu me. Emi no re ko ni. Mo ri e yo. Me te ri e yo. That is my project. Je n'avais pas project. Je n'avais pas project. Ah non, non. Hey, yari olode. Umai na je project da me we egele we uzo so le lu wa po ya o me so mami omonoru we ko eni Omokhuo re ko eni Omokhuo ni o kan do fi mefe gbe me igi do amegu wa bi eni anyo e project me e ya ira ina Ubege. e bege we Ubege, o wa san wa kan. Wa ge ya e mo no amage. na otanu we aka ne me iwe go ka o wa mami wa kan bi omokpia wa iwe go bera owo bi omokpia wa kan me bi Omokhuo owo omokpia be so wa kan me bi Omokhuo wa iwe go bi iwe owo bi Omokhuo Mudia. De ma gbon tana o. Jade o me hingo. shobaka Enough why pu fi nu na nda shobaka. De ahan biokwa. Ah? obera Awa gitia. Da ahan biokwo. o le ton e wo bi iwe Utona bua. Utona we gbe na ri mo boni. I am a tutorial. What? Imeda wo ina. Imeda ye lesson na. Ugele we munani. Dedi meka wo ero gba o mi ko ni me a me o sara. Ya be mata tana ya lu e na wo kan kede. Badamele. Mudia ahan biokwo. Ah? Ewa. Opia. Ewa. Wa ulu e. Oga ebe nege sunu. Oga sunu do service. Ya re but just ya wa. Ah? Ya lu e. Ogba. Zedi agba o gbe ki apa. Iyo sa. Egbe mara o e. Tutorial. Yeah, just tutorial. Ipa ya agba o gbe ko tutorial. Era mama de mojuwa wa. Era mama o sai baba ya. Ebe na lele o, amene o, ame ya yo ya. Usana na daze. Siwo usana uyewe. Siwo. Gosiba. Madama when I wear many times you can Okigbe. ere roba musa. Okigbe. Ina buga we opera. Ubi Omokhuo. Uga le we obiwe. Ubi Omokhuo. Eyin na yi. Irabe. Ye ogome. Ye ko ya nebo ikinye oye no ka du eputu. Iwala e. Usana. Ajabia ma bia. Idami. Ogbe wa de imewe ero se ni me. De ningi say you know say ni me. Awera mi se nu e. Era project. Siwo. Di anyo me. Gogo je gogo ni meji. Gogo meji. Di anyo me the project. Etapia. Di anyo me. Mo ni igwale bi. Osuogo. Di anyo me. Wa mi ona. Mi ona mo mi ona gbere. Agbona pe ni ni.
Ela vai de homem. Ibi àlàyé pé kàkà ènìyàn náà ni. Yàá bí bọ́ ìjọ tó tẹ́ wa tẹ̀ wúlé. Ìyá ayọ́mẹ́ ọ̀tún ìkì lórí ayọ́mẹ́ sígbó. Ìwò. Ìyá ayọ́mẹ́ rẹ̀ project. Ìbò rẹ̀ jẹ́. Pè wá bí ewo ọyàn rẹ̀ rúkú àlọ́. Ìdọ̀nà lẹ́yìn tó yá tó oògùn ẹ̀. Oògùn ẹ̀ dọ́dọ̀ ẹ̀. Ọyàn rẹ̀ kú àlọ́. Gbẹ́kàrẹ́ náà mo bọ́ dẹ̀. Ẹ̀bùdí àyẹ̀kùn mẹ́ka yọ̀rọ̀ rẹ̀. Ẹ̀yà mọ̀ ẹ̀gbẹ́ yìí. Mo mẹ ìwé àmú ni. Mọ̀nà pè mí náà yìí. Ìyá mú. Wọ́ bí àmọ́ bí ẹ̀. Ìyá mú. Mo ẹ sọ yẹn mi pè mí. Mo kú ìwé àmú. Àmọ́ làrọ̀ wẹ̀ bí ẹnu gbẹ̀ mí. Ìwé àmú ló mú jà. Ẹ̀mí yàrá kù yà. Ìwé àmú. Ẹyin jà. Ìwé àmú. Ìmá èmi wúna ìmá gbọ́dọ̀. Ìmá gbọ́dọ̀ ìwé àmú. Ìwé àjẹmú. Ìwé àyíkíkú. Ìwé kíkú ìyá àmú kẹ́mẹ̀. Ẹ̀sìnká mi kúkú àmú. Ìwé àmú. Yíkíkú. Ìyá ojú wa fẹ́ kó wè mí náà. Wà wá àbàrẹ̀ pápín ẹ̀fọ́ àìtú sọ̀rọ̀ rẹ̀ yẹ. Bá ti ọwọ́ ẹ̀ náà yìí. Orí mi gbọ́ náà. Wọ́n mọ́ wáyé ọ̀tọ̀ ẹ̀ ti yẹ wẹ̀ gbúdọ̀ sí. Ẹ ò ráyè gbòwó. Ìwé ní ráyè gbòwó. Ìyá. Baba, ọmọ yẹn sọ yàtọ̀ ìkó ẹsẹ̀. Òun ya bẹ̀rẹ̀ máa bẹ̀rẹ̀ wẹ́tí mẹ̀fíìsì náà. Baba yẹn pàtàkì àtàmàwẹ̀ is important. Ìkà àtàmà wọn wẹ̀ ìyá disturb mẹ̀bù wà náà wọ́n. Wọ́n yẹn lè tàṣí. Ọmọ mi ni wọ́n á ta dárúgbó ẹ̀ á dà ọ̀rọ̀. Ẹ̀mí ike sukùl ẹ̀ nọ ike ẹ̀rọ mẹ́fì ìwà bẹ́yà fẹ́fẹ́ yẹn yẹn ẹ̀rọ mẹ́. Tíṣà kún ẹ̀fẹ̀ sukùl ẹ̀ náà wọ́n ti máa ń rí eré nígbà ẹ̀dẹ̀gbẹ́ ìlà sukùl. Ooo! Máìkà àìjọ máìkà máa wẹ̀. Wẹ̀rí ìwọ̀n bọ̀ mi bù ẹ́. Débù máìkà wẹ̀ kọ́ yòrí ọ̀nìyàn. Mẹ́ńtọ́ lè gbé ìwọ̀n bọ̀ mi bù ẹ́. Ìyá ni wọ́n understand rẹ̀. Ìmọ̀ understand. Ẹ wọ̀ ọ́dà àbí ẹ̀wọ̀ bí ẹ̀mẹ́. Ilé ẹ̀kọ́ nàró rí ẹ̀mẹ́ ìnà ọ̀kọ́ nàró rí ẹ̀mẹ́. Ẹ̀rí mọ̀ ìra. Ẹ̀rí mọ̀ ìra. Aládùúgbò mẹ́wẹ́ mẹ́nu sọ náà ìra. Ìrímọ̀ bọ̀ mi bù ẹ́. Ẹ̀rí ẹ̀wọ̀ pálí ní ìyàtọ̀ lè gbé sílé sùkúlù ẹ̀. Àwa wà. Never for life. Lẹ́yìn ó dùn wà lórí ìwé náà. You're in my problem and my project for life. Wọ́n wà. Ẹ̀rú wẹ̀. Òkun àni mẹ́wẹ́ bá máa yẹ bí odò wà náà kéde mẹ́lẹ́kùn àni wọ́n ẹ̀mẹ́ á ṣe ìyá mi. Mẹ̀yìn ilé ẹ̀rọ pànìyàn yá sí kọ́kọ́ wí kúlò nígbà wẹ̀ ló bẹ̀ wí. Ó bọ̀ ní èmi ní èwì. Lazy boy like you. Ẹ̀yin máa ń yọ ọjọ́ bọ̀ òmùmú ìnà mẹ́ni máa wò dín máa wò dín máa wò. Otu wa mẹ ọtẹ mọlá. Otu wa wọn ti kú ọkọ náà gbọmọ wọn yọ ọmọ ọtẹ wọn kú ọkọ wa. Ọlọ́run sọ náà yìí. Kókókókó. Ọgbọ́n ẹ̀gbọ́n ni à. Bí iṣẹ́ alẹ́. Òmáyé ni ó dá rẹ̀ rè. Àwẹ̀ túra bọ̀ fèmí pápẹ́ ìbú ẹni àṣẹ. Bẹ́ẹ̀ ti dọ́ta. Wà wà. Bọ́ ara mọ̀. Project mẹ́wẹ̀ àáfíà yẹn. Ẹ̀mí tàbí bàyọ̀ bọ́ ara mọ̀. Ráníà. Bẹ́ẹ̀ kú wà. Wà á ní ìyàwó ẹ̀. Mẹ́. Wà á ní ìwé làbí this by wà á ní ìyàwó ẹ̀. Ẹ̀rẹ́ jẹ́ bẹ́ẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ ṣe yọ ẹ́. Wà á ní ìyàwó ẹ̀. Ìjọ ìdáyọ̀ àwọn ọmọ àbá rẹ̀. Ìdáyọ̀ tí wà á gbé Lẹ́yìn gbọ́n tí a máa wọ̀ ọ̀dà náà pẹ̀lú ọ̀gbọ́n. Ọjọ́ wọn máa ṣẹ̀ṣẹ̀ wọ̀ ẹ́. Ọmọ ìfà sọ́kọ̀ àgbọ̀ ọ̀rọ̀ ẹ̀ ọ̀gá yé fa ọ̀gá wọn yé fa. Ẹ̀ àwọn náà di o. Ọ̀gá àwọn olùwẹ̀ yàrá mi mẹ́sà pé àṣì àpò. Ọ̀rọ̀ ẹ̀ pàrọ̀ ọ̀dọ̀ ọ̀gá tó lè gbé tó fi orin ọ̀rẹ́ ìwòrì ẹni mẹ́ra sí èsùkúrú òwúwẹ̀ ni àwa wà. Oduwa is my problem and my project for life. Ìyá ni wọn à. Wọ́n náà máa tẹ́ pẹ̀lú àwọn máa tẹ́ ọ̀rẹ́. Mú ẹ̀mọ̀ ẹ̀yìn sálọ́gbà bọ́nà gba ọ̀hún mi. Lọ́yìn ọ̀sán gba ọ̀rẹ́ fi hàn gbé ní. Èdè bẹ̀bẹ̀ yẹn sọ̀rọ̀ ìlú wa. Gẹ́gẹ́ Oduwa lórí rẹ̀. Inú ẹ̀dẹ̀ bá ọ̀bọ̀n oníṣàpàṣẹ àyíwá rárí ẹ̀wé bo. Ọ̀rọ̀ àgbélé ṣẹ̀wé bo ni ọ̀nà sọ̀rárí dọ́là sì kú mi ni. Wàrẹ́ yá ó yá ní ní wíwíró ni wàrọ̀. Sáré mi wá fi ẹ̀ bá ní à. Sáré mi.
What if you bad? Huh? You know why I wear school with you, my grandson. Where school? At least my age, my age, I go why I wear school. You are my young girl, remember again. You know, I used to wear. No, that Pablo we have for when you talk if you're here. So come on to school. So come on, no, disappointing man. Disappointing, you will move. But I code the code. Well, you go with me. You will move. Woman, you will move. We have no sabari. Already, you may have to school at here. So come on, no. Shari or on around. Yeah, when I'm making your beer, when I'm making your beer, when I'm making your beer. Yeah, no, not me, no, not me. You get room at you, I mean, you are me. Era man in woman in way. Era is huh? Era Yame on your way. Welcome on. Oh, after where he is. Off with a dog man. I'm going to call. Wait, Sarah. I'm not joking. Off with a dog man. I don't know. Hero, I Roma. Yaga will look at Baba on the table 2 years. Say, Baba, maybe I put a good have Michel Black in school. Emma, what's he disappoint you? What's he? Osala, Yamakure, I'm on no anyway. I'm on no anyway. You are equally one. Nossa. Do ẹgbẹ́ra àwọn kóyọ̀ ìhàn áhùn nẹ̀mọ̀ ẹ̀yí. Ojú wa náà bá. Ojú wa ni. Ojú wa. Wẹ́rẹ́ mi ojú wa náà wẹ́rẹ́ àwọn ẹ̀ à. Bàbá. Owó náà nà yán ẹ̀. Orí mẹ̀. Lókù. Owó lókù. Bàbá. Tó máa ń wá gbáyé yìí. Lẹ́wọ̀n màlìmàyé, orí èsìkú mẹ́nu. Ẹ̀dá mi máa bò tọ̀ ní náwó ní àti màgbà ti gbé ìgbé. Dọ́mọ̀sán. Kọ́ọ̀bá. Dọ́mọ̀sán. Wà kí á rí ìwé dáàmẹ̀ náà. Ẹ̀wẹ̀ náà wẹ̀wẹ̀ máa ń náyé mi ojú wà ní ẹgbẹ́ ikú wẹ̀rí ìtì. Ẹ o máa kókò àti ẹ̀kú gbé nìyẹn, ọ̀nà kọ́sìmùtì. Ẹ̀dìnà ẹlọ́gì máa wẹ̀ dọ́mọ̀sán. Ẹ̀wọ̀n tà. Dọ́mọ̀sán. Tú wẹ̀rí gbà nìyẹn náà nìyà. Bàbá. Èyí lára ní ìyá jẹ ìwé. Dọ́mọ̀sán. Dọ́mọ̀sán. Bàbá. Tókù. Dọ́mọ̀sán. Tó dàgẹ̀rẹ̀ dé ìyá jẹ ìwé. Wẹ́sì àbá. Wẹ́sì. Àmẹ́sì. Yàgẹ̀rẹ̀ rèdè. Ojú wà o. Lẹ́yìn ìdọ̀lẹ̀ gbé làwọn gbọ́ o. Wá èkìní mẹ́fìlẹ̀ yà á mú ní ìgbẹ́kí wò ó rí ọ. Ìbáwẹ̀ á tó fi ẹ̀mẹ̀mẹ̀. Wá o wá orí. Ẹ̀kí ọ̀sẹ̀ mẹ́mẹ̀kí máa gbàdó tí èbè. Ìwé tó yá á mú orí mẹ́ o. Òun nílò ní mẹ́ẹ̀ẹ́sẹ̀ yorí mẹ́nu. Wá o wá gbọ̀n. Kí bàtà náà tó yá ní ẹ̀rọ orí mẹ́. Enéfì ẹ̀tẹ̀ wá zára lẹ́yìn làwọn wá o wá gbọ́. Osala, Yamakure. Wà lórí ẹ̀kọ́ bí àwọn ẹ̀ẹ́dẹ́gbẹ́ máa wò ó ẹ̀ tí a gbò ẹ̀ yẹn. Mẹ̀wé tí a gbò ẹ̀ ò dé sùkú. Mama ye school. Also make a school day for another time, man. Away the class when I auntie now at any me. I'm not telling me. Yellow SSC na young when I'm mamma the damn my young man. Away auntie now at any me class oh. After man of your nephew down. Mete wait ya ma be bu e wo de sùkú. I know when you talk to them when you go many Tego ni no after mare ba yi. Ore sùkú ni. Duwe meke na gwa agme nu meke na gwa ati. E o ya me wonu ya so sùkú. Ni wa meke na amu ewu wa ri amu webu. Ba e ke ga wu e. E we go me ga we ni ari.
Igo ni mehaya ro ADC ni weni. Megari go by. Aseveya with a national passport in way. But Baba, okay, can you ro ni na ya ro ne we dan ne ke bi are wo. Abi o me maybe you decide where you so don't even if make you go me na you okay. You dey go you school by school. Then here ya me certificate here. Oh, ma gele wa fi. A certificate in ayo ka onu wo mi we oduwa. Igo na oyi egbe ma. Leru nu awewo. Igo na teme no se. Igo na le igi ogbe. Mami we awero na neba. Certificate we ga na udu wa do. My matter. A PhD degree. PhD degree. O we ri dere ni. So ma o mu egbe nu ya fun Baba, wo. you gbe ya. Egbe nu ya fun wo. Ya yo wi ya. Uwa une ba yi we do ya wa fun wo ya mu ra re we ko. So ko ni we mi epe mu awe wu aye we. Baba, we ya yo. I had to we ya yo do yi akungo. Bene. Ya yo na. Ado amo we. Na ya yo. Ana matter we. You don't send $1. You don't do one that one mo say. Wa ma mi we ya ta me we. What buy here send you no girl. You send the ni ye we. Afi mare wa yeye. Yo. Oyo. We. Obi ami na. You know what can say na? Dey bi oyi. E o muri e we bo. Ye send it. Oda ro polo gbe. Nana ma. Uma ne gbo e wa gbon. Awe tun e ne gbo e we ra gun aveni ana. Wa. Iya. Agbon ya fe fi wi aye we bu. Ogo wo kan ri ve lu re. Iye ma oni ahia. Me no wota ori me we we no ri lu we mu re. Eyin alu ba. Ya ro yo megui. Obi no go no pa rari e we bu ki akegan e gbo. Baba idiot. O no ana ma o we no vi. O fera fiye kwera kuri de. Ebe yo ni pa re mo si ma no de ne fiete. Ni merete me fie ba e yo unu. E mo si Mercedes Benz. O re beast. Wa na mi go no ya do yi. O vie na die ivie. E o mi go gie. Egui. Iyan ne. Bi aka e wo no egui. Me lo agegi je ni me. O se na ta ma wo no e okere gbo ha ma re obu. Won okon mo ari e Ekotonu. Okon mo ari e ni na gbo ni awon. Okon ya amufu egbo o ma kan me. O be lo dori wa ekere ya ekere ha wese. Eku e demu e. Odu wa ha akun ogu enu afi. E bo wa wu. Ni aya. Asi security ide e sama. Ni aya ki ebe na. Owi me na na gele pagari ewe bone. Ona gele swera $5 ku wele. Ura e wo era wo kin abun enye. Baba ebe send you go gie. Ibe $1 gie, what buy here $1 gie. Mebe. Akia na. O sare me wa so ge. Go beta ma won. Agegi je ni me. O si e na gun yo. There yo. Okay, dan we ni am lo ke mo lo do ta lewo. There yo iguan yo. Ewe bi akia na. A project. A problem. Agege ase e o me e ro mo. Gbagbo we. Hu. Akia na. Rudo he mo ya $10 na ba rule. I don't we ya send you go get. You send $1 gie, $1 ni ya ni ya send you anyway he ya send you. No Ya na send matter $1 we. u di moto u do wa u de mi ya won. O Ya sa mo sere wa. me ya e ba ya. What's the name so good? What's our name now? What's the nice to like? And then we get asara ya bulu e gbela wana. You will give it. Why gain? What's so again? What you be better? That's about there. Yeah, it's only that great to go wa rule. Me atu watch Tom Jerry. Atu watch Tom Jerry. E Tom atu we Tom Jerry ya Tom akwe Jerry ki atu. Ya ya na sala dia bia